Koiki Media bring it work closer to your doorstep. Ilé ọ̀dọ̀ bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà náà ni àṣìwà lọ́wọ́ ìpàdé tó ti ń wáyé pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ ìlú Ẹ̀kún jákèjádò ilẹ̀ Kóòtù Òjìrè ibẹ̀ la ṣì wà lọ́wọ́ báyìí. Let's go. 25 May 2026. Mo dúpẹ́ lọ gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo àwọn tá a jẹ́ warrior káàkiri state kọ̀ọ̀kan. Ọlọ́run níjọba jẹ́ fún mi. Ọlọ́run ní jẹ́ ká yóò mú wa. Àní ṣiṣẹ́ ṣe. Àní sì jágbe. Àṣẹ ìlànà máa ṣe. Ẹgbẹ́ tí mo dá sílẹ̀ ní support gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ tèmi tẹ̀lé mi tẹ́ fọkàn tán mi tẹ̀lé nígbàgbọ́ náà Ọlọ́run kí sówó ni mo ń fún yín ẹsẹ̀ kankan mo gbé fún yín tẹ̀fi dúró tì nígbà sọ̀rọ̀ nígbà gbogbo ẹ̀ dúró ẹ̀ẹ́dẹ̀ lọ wọ́n ti bú wa tó wọ́n ti yẹ̀yẹ́ wa tó alùpùpù dúró pé no àwà pẹ̀lú Ìgbòho Ọlọ́run máa wà pẹ̀lú gbogbo yín ẹnìkan kò ní kú mọ́ mi lọ́wọ́ nínú òde kú fún yín orúkọ ẹgbẹ́ wa ìlú Ẹkùn kò sí fi lájà lọ́wọ́ ó ṣe wọ òrìṣà ìlú Ẹkùn kò sí fi lájà lọ́wọ́. Ẹgbẹ́ yìí báyìí nísìn a máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ gbogbo inú forest wa gbogbo inú reserve wa pátápátá ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo ilẹ̀ Yorùbá ni including Kogi, Kwara, Ekiti, Lagos State, Ondo, Ogun, Ọ̀yọ́ State tèmi gangan wà Ọ̀ṣun gbogbo inú forest wa pátápátá mo ti sọ enough is enough fáwọn terrorists fáwọn wọnú gbogbo wa káàkiri mo ti bá àwọn bàbá wa gbogbo àwọn bá pátápátá látòrí number 1 bàbá wa Onírìṣà kábíyèsí o bàbá mi Olúbàdàn kábíyèsí o bàbá mi Olúgbọ́n àti ọmọ bàyá mi kábíyèsí o bàbá wọ lọ́wọ́ kábíyèsí o Èwí kábíyèsí o Aláké kábíyèsí o Ìdàlẹ̀ gbogbo ọba alẹ́ Yorùbá pátápátá kábíyèsí o bàbá wa dé o kábíyèsí o dé gbogbo Ọ̀kà pátápátá kábíyèsí o gbogbo Kogi Kaba kábíyèsí o bàbá wa Aláàfin náà wà ńbẹ̀ kábíyèsí o bàbá wa Akíolú kábíyèsí o gbogbo ọba Èkó pátápátá gbogbo ọba Àgbónà pátápátá kábíyèsí o gbogbo ọba alẹ́ Yorùbá gbogbo ọba tí ń dádé kábíyèsí o bí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tó jẹ́ number 1 mo fi kí yín Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn fún wa gbogbo wa náà wà lẹ́yìn wa eléyìí yàtọ̀ sí ti tàkọ́kọ́ pé tàkọ́kọ́ yẹn àdọ́wọ́wú àfọmọdé ṣe lẹ́yìn náà àdúpẹ́ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run jẹ́ mi wọ́n gùn Ọlọ́run jẹ́ wọ́n láṣeyọrí ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí politics ni àwọn olóṣèlú kan
ni wọ́n lọ kó àwọn tẹ́rọ́rìsì yẹn jọ láti mọ fi dà wá Yorùbá láàmú. Nílẹ̀ Yorùbá níbi tó pìsì jù ẹni pé ilẹ̀ Yorùbá ń bí àwọn òun kò mọ̀ káàkiri ọkàn wa balẹ̀ bá ń lọ sóko kò sí yọnu kó tó di pé àwọn kan lo géèmù fún Jonathan gbà yẹn láti bàjọba yẹn jẹ́ ní àwọn Buhari nígbà náà láti fi rọ àtìgbà náà láti ní problem Nàìjíríà kó tó di pé wọ́n expand wọlé Yorùbá wọ́n tó wá wọ gàngàn gbà yẹn àdúpẹ́ pé Ọlọ́run ṣẹ́gun ìgàngàn yẹn fún wa ṣùgbọ́n tó àwé ńgbà yẹn àwọn kan bú wa àwọn kálukú sọ tiẹ̀ àwa dúpẹ́ pé Yorùbá ló wà ní pẹ́sidẹ̀ntì wa lẹ́nu ọlá pé Yorùbá ló wà ń bẹ láǹfààní tèmi rí jẹ tí mo fi wà nílé mi Ọlọ́run jẹ́ mi bàbá Tinubu ogun ẹ tó bá wá ṣe ní lórí ọpẹ́ làádú bẹ́ẹ̀ ni bàbá wò ó pé bàbá Tinubu ṣe mí lórí gbogbo ohun táwọn olóṣèlú wa àwọn olóṣèlú wèrè kan tí wọ́n lọ kóra wọn jọ láti fi àwọn terrorist gbàjọba bàbá yẹn jẹ́ tẹ́mi bá fold hand mi pé ọ̀kan mi nà án èmi sáà ti gba freedom kódà àti pé yòó mórí mi gbọ́dọ̀ mọ̀ pé ẹni tẹ́ fẹ́ràn mi pọ̀ rẹpẹtẹ pé ibi tí mo bá ń lọ lẹ́ ń lọ wọ́n táwọn náà lè ṣe ni pé a bọ́ sínú gbogbo ibi táwọn Fúlàní lọ hide sí àwọn terrorist wọ̀nyí kódà bọ́ jẹ́ Yorùbá labá nínú reserve wa terrorist ni owó tó bá jọmọ Nàìjíríà tó tọ́ Nàìjíríà gidi mọ́ bọ̀ láàrin ìlú kájọmọ gbé owó tó bá ń gbé láàrin ìlú àní problem pẹ̀lú ẹ gbogbo ní bọ́ọ̀dì ìbájẹ́ Fúlàní ni o ìbájẹ́ Yorùbá labá o ìbájẹ́ Ìgbò ẹni bọ̀ tábà ti bá nu forest wa ń bí nílẹ̀ Yorùbá ń bí criminal torí bàbá Tinubu yọ̀ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì gbogbo àwọn olóṣèlú tán lọ dọ́gbọ́n pé àwọn ọmọ òfin yẹn dà lúrú wọ́n fi sọ pé ìjọba bàbá yẹn da àwọn oníjó ṣẹlẹ̀ kejì rọlẹ̀ pa bẹ́ẹ̀ bá ní orí yíyí àwọn ẹgbẹ́ sọ pé ẹ̀ ní wèrè ẹ̀ tún lárúmọ. tó fún di èyí gbogbo àwa tá a fi ṣe coordinator ẹ kọ àfún yín ní bánà àfúnkálukú ní state kọ̀ọ̀kan bánà yìí ní sí irú ẹkùn kò sí fi lájà lọ́wọ́ ajá ò ní dógbò ẹkùn láíláí. gbogbo anybody tába ti bá nu rìsáàfù wa criminal ni. bẹ́ẹ̀ni a máa flush wọn jáde. yes a máa flush a máa ṣe kí ni. a máa flush wọn jáde. èmi nìyẹn ìkejì ni pé tába ti gbọ́wọ́ nísìn àwọn bàbá wa máa gbé wa dáadáa aláti gáàdì gbogbo bó ti sọ fún wọn wọn máa ra ọ̀kadà wọn gbọ́dọ̀ ọ̀kadà dáadáa fún wa amòfin pàtó gbogbo ní oko àwọn àgbẹ̀ ó lè mọ̀ra ìdáko dáadáa ń sìn torí pé bàbá dáadáa bàbá Tinubu àwọn èèyàn burúkú kan ń sìn wọn ti ń gádà ara wọn ẹjá mọ̀ dà láàmú ká mọ̀ dà ìjọba yẹn láàmú bá a ti ṣe fún Jonathan yẹn ẹjá ti bẹ́ẹ̀ fún ṣùgbọ́n àwọn adájọ́ ọmọ rẹ̀ làwọn onígbà àwọn làgbọ́dọ̀ wà láàfíà fáwọn fámìlì wa bàbá gẹ́gẹ́ sọ pé àwọn tí wọ́n ń ká mọ́ kó tó ń ká mọ́tò tó ń dà láàmú yìí wọ́n fẹ́ mọ pa yìí wọ́n náà dìbò fóun ẹ̀yọ́ mọ̀ mi gbogbo tẹ́lẹ̀ bá ní lọ́gbọ́pọ̀ bàbá mi olúgbọ́n àgbẹ̀ ọmọ bàyá mu. kábíyèsí fọlúgbọ́n bàbá dúró tì mí àwọn ẹ̀ gbọ́dọ̀ mọ pàtàkì ẹ̀ àtijọ́ yẹn sì tí wọ́n ti ṣètò yọ̀ sí bàbá òsùn Sunday mo ní bàbá mi kí ló ń wò adúpẹ́ ló ń wò àwọn dẹ́sẹ̀ sọ́jà ọlọ́pàá wọ́n ti try àwọn fi sùúrù ṣe wọ́n fi lè rescue àwọn ọmọ yẹn torí ẹ̀mí ṣe pàtàkì fún ìjọba òní kẹfẹ́ nìkan kan kú kọlọ́mọ bá dáàbò gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò wa pátápátá kọlọ́mọ fún wọn lẹ̀ kọlọ́mọ jù wọn bọ̀ wọ tẹ́rọ́ọ̀sì so nǹkan táwọn náà ní ìsìta lè ṣe ní kíkà fún wọn support kasi kini afọn support ẹ dẹ̀ mọ̀ pé mi ní disappoint mi yes sir kì í ṣe pé màá ní kẹ́ mọ̀ sùn èmi gẹ́gẹ́ máa tẹ̀lé ní any state kọ̀ọ̀kan lájọmọ̀ lù ó ti pẹ́ so now nísìn ẹ̀yin coordinator ẹ̀ gbà bánà ẹ̀ bá gbọ́ àwọn local government ní sọ̀rọ̀ dáadáa words kì í ṣe yí pé ọ sọ pé torí pé mo ń support mo ṣe irú ẹkùn kọ́ ọmọ lọ gba ìyàwó ìyàwó tàbí kọ́ ọmọ lọ dá síjà tàbí ìkẹ́ tí ó kì í sọ pé kọ́ ọmọ lọ mọ̀ gógóró wọ́n tó bá lọ ń já tó lọ ń lọ sójú ìjà ọlọ́fẹ́ wọnú kó lọ pé tẹ́rọ́rì wọ́n lọ mọ̀ gógóró yó
ọlọ́mọdé àbọ̀wọ́ ọlọ́run jẹ́ nìkan kan kú o ẹ mọ́ fi jàjà gbòòrò ẹ mọ́ mọ́ lọ sọ pé nìkan ti sẹ̀mí tẹ́lẹ̀ mo ti jọ́ ìrẹ́kù ká mọ́ irọ́ ìwọ́n tó bá ṣerú nǹkan báyẹn ìyàwó kírímínà ni ẹ o ìwọ́n tó bá ṣerú nǹkan báyẹn kírímínà ni ẹ ẹ mọ́ fi dà ohun tá a fẹ́ ṣe ni pé gbogbo onú fọ́rẹ́ẹ̀sì wa bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹni nígbàgbọ́ pé àwọn alágbára tó jẹ́ confam tí wọ́n nífẹ̀ẹ́ Yorùbá dọ́kàndọ́kàn tí wọ́n fẹ́ kí Nàìjíríà dàrú wọn bẹ pẹ̀lú wa o. Yes sir. kébi tó bọ́ta kí tó mọ̀ sí nǹkan máa ní àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wa tí wọ́n nífẹ̀ẹ́ Yorùbá tó dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo ọmọ Nàìjíríà wọ́n bẹ lẹ́yìn wa tí wọ́n fẹ́ àlàáfíà fún wa wọ́n wà pẹ̀lú wa dáadáa ẹ ti ká sí báyìí so ẹ kọ lẹ́tà pẹ̀lú lẹ́tà headed wa ẹ kọ sí gómìnà state gómìnà retí lẹ́tà yìí ẹ kọ sáwọn ọba wa local government to local government àwa tajẹ sọ aláàbò ní sọpọ́ọ̀tì ìjọba Nàìjíríà ti ń bẹ́ẹ̀ láti mọ̀ jẹ́ kí ọ̀dà kí ààbò wà fún gbogbo àwọn mẹ̀kúnnù a fẹ́ bẹ̀rẹ̀ sí báyìí láti wọnú forest wa ẹ kọ sọ́lọ́pàá ẹ send sí commissioner of police ẹ send sí director of SS ẹ fọkàn yín balẹ̀ wọ́n retí lẹ́tà yìí èmi ni mo sọ fún yín. wọ́n retí lẹ́tà yìí pẹ̀lú gbogbo ẹ̀wù ìdánimọ̀ yín kí la máa ṣètò bí kálukú ṣe ti yé sìn mo dẹ̀ fi ń dá lójú pé nǹkan kan ò ní ṣe yín. a ń lọ rí a máa bọ̀ rí ikú èkéjò lẹ́sẹ̀ torí pé ìjà tá a fẹ́ jà yìí ráìtì wa ni àwa lámì ilẹ̀ wa àwa bá ẹnì kankan inú lórí ilẹ̀ bàbá rẹ̀ ká ní kó ń kó mẹ́ta mọ́ parẹ́ wọn ilẹ̀ bàbá wa la fẹ́ jà fún àní sàṣetì àdébọ́wọ́ ìgbà yìí la máa jà ń bẹ̀ a ti bẹ̀rẹ̀ nìyẹn kì í ṣe pé à ń dáwọ́ dúró rárá gbogbo olú forest wa pápátá ẹni tá a bá ti bá bẹ̀ kírímínà nìyẹn kírímínà nìyẹn tó bá fẹ́ gbé bọ́ǹgòrò ọmọ Nàìjíríà jọ gbogbo wa bọ́ǹgòrò kájọ mọ́ gbé ẹ ní gbogbo géèmù òṣèlú politics gbogbo nǹkan ẹ ń fi ẹ̀mí àwọn èèyàn ṣe politics ọmọ ẹni oníṣẹ́ ìdíbẹ̀ bẹ̀rẹ̀ ká filẹ̀ àwọn èmi àdìsọ́ ọmọ aládìkún Tinubu lè mi sọ̀pọ́tì gbogbo ìdílé mi àtàwọn tó nífẹ̀ẹ́ mi. Yes sir. Yes sir. Kọ̀ǹfà. àwa ò lè ní ìlàjú wálẹ̀ kẹ wá sọ pé torí pé Tinubu jẹ́ Yorùbá wèrè tẹ́ ń ṣe ń lu yẹn mọ̀ sí mẹ́ ẹ lè gbé wèrè wọlé Yorùbá ń bí àwa ò ní gbà fún yà máa àtàkì so fún dé ẹ mọ̀ sí wàhálà ń gbòòrò gbọ́dọ̀ bá sí wàhálà ń gbòòrò yẹn dá sí o ṣùgbọ́n nu forest inú rìsáàfù wa bẹ́ẹ̀ ni ẹ bá bá ń bẹ̀ clear. àtàwọn olódùn ẹ̀rọ sápamọ́ sínú rìsáàfù wa ẹ wá ń jí wa gbé ẹ wá ń kó wa lọ́nù gbó ẹ̀ dú wa lọ́rùn ó ti tó báyìí ẹ̀ náà sọ̀tọ̀ tó fún díẹ̀ kí la máa ṣètò letter headed everything bẹ́ẹ̀ sì kọ lẹ́tà àwọn lọ́ọ̀yà ọba yìí àwọn coordinators yìí ẹ gbọ́dọ̀ àlejò lọ́ọ̀yà kọ̀ọ̀kan ní state command kọ̀ọ̀kan máa ní lọ́ọ̀yà wọ́n bá yín ṣètò lẹ́tà ẹ̀ bẹ́ẹ̀ sì sí ẹ̀ fún gọ́vnà yìí ìbádẹ́ ti fẹ́ mu lọ ẹ pè mí máa kọ́ ní tìmẹ́ntì tí ó mú yín tí ó fi dọ́wọ́ gọ́vnà èyí yóò mọ̀ bẹ́ẹ̀ sì máa dọ́dọ̀ àwọn kábíyèsí tẹ bá ti mú lọ ẹ pè mí lọ́yà ọ̀tẹ̀lẹ̀ yín ẹ mú lọ sọ́dọ̀ director of SS ẹ mú lọ sọ́dọ̀ commissioner of police tí ó ti yé sìn so wọn ò lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ẹ mú lọ sí ọ̀dọ̀ GOC títí yín sọ́jà ó lè mọ̀ pé yes àwọn ọ̀rọ̀ ẹ̀kọ́ fẹ́ wọnú forest. a lè wà documented láti ṣe ààbò fún àwọn fámìlì wọn àwọn àgbẹ̀ ó lè mọ wọ́n tó bá fẹ́ dákun mọ́ ọ̀bọ̀ ń gbò kóònù rìsáàfù wa kìnìún àtẹrin àtẹranko ní gbénu rìsáàfù ẹ wá wọnú rìsáàfù tiwa ẹ̀ ń dà wá láàmú ẹ̀ ń jí wa gbé ajá ò ní dógbo ẹ̀kùn láéláé ṣé ẹ bá fẹ́ ṣe yìí ẹ jẹ́ ká sí tọkàntọkàn ní o ẹ mọ̀ jẹ́ àfi lọ pé lágbájá ti ṣẹ̀mí tẹ́lẹ̀ ẹ ọmọ sọ̀kọ́ ìwé ẹ̀kùn ní mi lọ́ka mọ́lẹ̀ wọ́n sì bẹ́ẹ̀ o ẹ nìkan ti ṣe kíní kan wọ́n dẹrú ẹ wo ọlọ́wà lọ mọ̀ gbogbo wa kọ́ líle olóògbé kan nínú ẹ̀kùn ní mi lọ́dàlẹ́ ọlọ́tìrú wèrè ní ọ̀nù ìyàwó ní ẹ̀ wọ́n sì rún kàn báyìí ọlọ́run níjọ́ bàjẹ́ fún wọn ọ̀rọ̀ yẹn dàrú ẹ dẹ́ ẹ lọ sọ́dọ̀ àwọn àlùfáà ńláńlá wọ́n ṣàdúrà fún yín ọlọ́run nù ẹ lọ́dọ̀ àwọn pásítọ̀ wọ́n ṣètò ẹ lọ́dọ̀ àwọn bàbá wa oníṣẹ̀ṣe tó ń níbílẹ̀ lọ́wọ́
ojú bọ̀rọ̀ sí gbọmọ lọ́wọ́ ìkùrọ̀ ṣe déédéé o. ọ̀kà kẹbọ tí ń kagún láyà. èmi ni irú ẹkùn èmi ò ní tí ì sẹ́yìn ẹ nígbàgbọ́ pé mo wà pẹ̀lú yín èmi ni màá dé tábà ti ṣe bó tí mo tábà ti kọ́kọ́ lẹ́tà èmi ni màá mọ èmi ní kọ́kọ́ mọ lídìí wọnú ìsáàfù yẹn fúnra ara mi táyé òrì pé mo lídìí mi mo tì í síwájú tó ti ń sìn aṣáájú ogun ọ̀gbọ́dọ̀ kẹ́yìn ogun. ó yàtọ̀ onírúurú àgbà ó yàtọ̀ sáwọn àgbà tó èèyàn. ẹ máa wà pẹ̀lú àjọ lọ sí ẹ kọ́ sọ̀rọ̀ bàjẹ́ fún gbogbo àwọn tó bá wá láti Kwara Èkó state kọ̀ọ̀kan kí là máa bá yẹn sọ̀rọ̀ ní gbogbo ìtìlẹ́sìn máa lọ kò ní di pé ẹnọ́bùsẹ̀ náà bá yẹn. alápàtì ó ṣá irúmọlẹ̀. owó bàbá dá. àwọn ọlọ́pàá máa tọ̀ wá. ọ̀gá mi olúwa ní sà.